wàláì tàláì ọlọ́run ọba ń gbọ́ tí abájọ ni mo fi ń pẹ́ tó fi píkì kọ́ mi tó ti blọ́ọ̀kì mi ọlọ́run ọba ń gbọ́ tí n bá gẹ́ẹ̀tì ẹ̀ tí n bẹ́ ìfowó gẹ́ẹ̀tì ẹ̀ tí n bẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ òkú méjì ọjọ́ tọ́lọ̀ lé ní wàláì tàláì ọlọ́run ọba gbọ́ òkú méjì ọjọ́ tọ́lọ̀ lé tí n bá fi gẹ́ẹ̀tì ẹ̀ tí n bẹ́ fi rí wípé yes mo gẹ́ẹ̀tì ẹ̀ mi ìfẹ́ mọ bí tí mo ti rí ẹ̀ èmi gan tó ní kí n máa lọ rọ́wọ́ sẹ́ gan ọ̀kadà kúrú ká mú gò káàkiri kí wọ́n máa bá wọ́tọ̀ lọ bá ṣe mọ́tò kí n máa bẹ sanwó kémi ò máa gọ ọ̀kadà kúrú káàkiri. ẹ̀yin èèyàn ẹ wò ó òun onídùúró Funny Thinker níbi tó ti lọ gba mọ́tò òun lẹ̀ ń gbọ́ yẹn o onídùúró Funny Thinker òun lẹ̀ ń rí tó ń sọ̀rọ̀ yẹn o wípé Funny Thinker ti blọ́ọ̀kù òun o wípé anywhere tóun bá ti rí Funny Thinker pé òkú méjì àbọ̀ lọ́hùn nílé nítorí pé kí ni ọlọ́pàá ti fẹ́ lọ gbé onídùúró báyìí o wàhálà so ẹ wò ó kó má jẹ́ pẹ́nu tèmi lẹ ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mẹkáníìkì ni mí mẹkáníìkì mò ń ṣe iṣẹ́ atọ́pọ̀ sí ọ̀gbẹ́ni tẹ́ ń pè ní Funny Thinker yẹn mo lè lọ́ọ̀rẹ́ mi ni mo sì tún lè lọ́ọ̀rẹ́ mi kọ́ torí sẹ́rí ní tó ṣèyàn lé ayé yìí èyàn ò lè kọjá ẹ̀ nọ́mà ọ̀rẹ́ mi ni gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́ǹgẹ́tì mi bẹ́ẹ̀ mo ti rí ní ìsìn ó ti tọ́dún kan àbọ̀dún méjì níbi àìgbébì kan bẹ́ẹ̀ tí Ọlọ́run ti kọ́ pé bí ó ṣe rí nìyẹn èmi mo dẹ̀ bá ṣe mọ́tò tó ń lò tẹ́lẹ̀ ó ti ń lo mọ́tò kan tẹ́lẹ̀ tẹ́ǹgẹ́tì mi ọ̀sẹ̀ kan òru kan mo rí o ló bá dé ló bá ní ẹ òun fẹ́ ra mọ́tò ó fẹ́ ra mọ́tò òótọ́ mo mọ àwọn dílà tó ń ta mọ́tò kò sí mẹkáníìkì ó ṣe wà tó ní dílà tí ó ń bá ṣiṣẹ́ mo mọ dílà tó ń ta mọ́tò ṣùgbọ́n jẹ́ kí adébẹ̀ kó wo irú mọ́tò tàbí kí n pè wọ́n ló bá ní ẹ mọ́sù 2010 ló fẹ́ rà ṣùgbọ́n owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ká 4 million naira ló ní lọ́wọ́ nọ́mbà mọ́tò tó ń rí 6.5 7 million náà ń pè ẹ pé kíni tí èmi lè ṣe fún ọ gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ mo ní ìrànlọ́wọ́ kí mò ń ṣe èmi kọ́ ni mò ń ta mọ́tò mẹkáníìkì lè èmi mẹkáníìkì lè mi ìrànlọ́wọ́ kíni tí mo ní láti ṣe ọba ní ó bá jẹ́ pé 6.5 náà fẹ́ ta ìwọ fi ṣe 8 million àkó 4 million naira lẹ̀ 4 million naira tó bá kù wá sẹ́ni wá 1 million per month mo ní èmi ò tí lè sọ ọ́ mẹ́ta bá lọ sọ́fíìsì ẹnìyẹn tí a bá bá sọ̀rọ̀ tá a bá ṣàlàyé fún bọ́ yóò lè ṣe bẹ́ẹ̀ o a bá gba ọ̀nà ọ̀dọ̀ ọ́fíìsì ẹnìyẹn lọ agbọ́ ọ́fíìsì ẹnìyẹn lọ nígbà tá a débẹ̀ akọ́rọ̀ ọ̀sọ̀ fún ní kúkúrú èdè èmi mo sáṣe onídùúró mọ́tò báyìí 4 million naira tó kù èmi mo ṣe onídùúró gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ending oṣù ni yóò máa san owó ó kù bí ọ̀sẹ̀ kan báyìí ní èsì tí oṣù ó parí jẹ́ ẹjọ́ mọ̀ pé bí ọ̀sẹ̀ kan sẹ́yìn mo ti ń gbé Funny Thinker kò mọ̀ gbé fóònù ẹgbà mi ẹ̀ẹ̀kan tí ó gbé lánàá ló bá ní à kí ni mo dààmú òun fún kí ni mo ń pe òun gan fún kí ni pírọ́blẹ́mù mi mo ní bíi ti báwo èmi ò tiẹ̀ ti mẹ́nu bà ọ̀rọ̀ owó pé bíi ti báwo mo ní kí n kí pé kí ni ni ló bá ní ẹgbẹ́ sẹ́wọ̀ bàbá jọ́rọ̀ owó ni tẹ́mi fẹ́ máa sọ òun rò pé owó ṣe é san lóṣù yìí mo ní lóṣù àkọ́kọ́ ni mo rò pé owó ṣe é san sọ́rọ̀ nìyẹn ẹ dábàá ìjọ torí Ọlọ́run ó ti dọ̀rọ̀ ìrọ́ọ̀fù mọ́ mi lọ́wọ́ ibi dáa ní kówó lọ níparí oṣù wọ́n ti ń pè mí ẹ dábàá ìjọ ẹ ṣàánú mi ẹ bá ń ṣe àfídíò yìí kó kàn lára àbí kó kàn àwọn tó mọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run mẹ́jọ kó mi sádẹ̀wò ìgbà tí wọ́n bá ń gun mọ́tò èmi rán owó san èmi gan-an bí mo ṣe wá yọ ọ̀kadà burúkú ni mò ń gùn káàkiri iye kọjá yè mi ìlódé tó fẹ́ kára jẹ bá mi iye kọjá yè mi ọ̀kadà burúkú mò ń gùn òkè ẹ dábàá ẹjọ́ bá ń ṣe àfídíò yìí kó kàn lára àbí kó kàn àwọn tó mọ̀ yóò sálọ mọ́ mi lọ ẹjọ́ torí Ọlọ́run yóò sálọ Funny Thinker ó sálọ ẹ dákun ẹ ṣàánú mi yóò sálọ ẹjọ́ tó lọ ẹjọ́ mo bẹ̀ yín ẹ bá ṣe àfídíò yìí kó kàn lára yóò sálọ mọ́ mi lọ́wọ́ ẹjọ́ tó lọ níbo lèmi gan ọ̀kadà burúkú mo ń gùn kí ọ̀kadà burúkú ni mo ń gùn káàkiri tí wọ́n bá ní kó mọ́tò èmi ọmọ arọ́wọ́ sọ ibi tí mo rọ́wọ́ sọ ọ̀kadà mo ń gùn ẹ dákun ẹ ṣàánú mi ẹjọ́ ìyá mi jẹ́ ẹjọ́ tó lọ ẹ mẹ́jọ dọ́lẹ̀ ẹbí tá a ti lọ gba mọ́tò ẹnìyẹn gbọ́ kankan yóò tì mí tẹ̀lé ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹjọ́ tó lọ mo bẹ̀ yín ní ẹjọ́ ẹ bá ṣe àfihàn yìí kó kàlà ẹjọ́ tó lọ ayé yóò mi bàjẹ́ ẹjọ́ tó lọ ẹ mẹ́jọ dọ́lẹ̀ mi ẹjọ́ mo bẹ̀ yín ní. Funny Thinker ṣé pé òótọ́ ni òun bá mi sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òótọ́ ni àbí ṣé èyàn báyẹn so nídùúró
ni mo bẹ́ẹ̀ sóńdù mọ́tò ni àbí kí gan ni tó rí lè ṣẹlẹ̀ gan ṣé bóòtọ́ ni wípé o fẹ́ sanwó fún mi láti lọ dìlífà owó fún ẹni tó ní tàgbà mọ́tò lọ́wọ́ rẹ̀ àbí kí gan tiẹ̀ gan ni kókó tó rí lè ṣẹlẹ̀ ìwọ ọ̀gbẹ́ni yìí ṣé èṣe wípé bóyá àǹtí mò ń rólù fẹ́ ṣẹlẹ̀ torí bó ṣe ń bọ̀hún jẹ́ tó ń ba bí jẹ́ tó ń ba gbogbo ẹni wìlì jẹ́ ṣé èṣe bó tún ti fẹ́ fi tiẹ̀ kó bá tèmi báyìí ní ìsìn ọlọ́run ọ̀gbẹ́ni yìí ìwọ sọ fún mi wípé kò sí owó kankan tí o fẹ́ san ní the first month tí wàá kọ́kọ́ sanwó o sọ fún mi wípé kò sí owó kankan tí o fẹ́ san wípé ṣé agbára ẹ gbé mi tó lọ àbí kíní kan whatever àbí kíní tó ń sọ gan ní tó ń sọ gan o tiẹ̀ yé mi kò clear sí mi sẹ́mi ni kí n máa bẹ́ẹ̀ sanwó ni sẹ́mi ni kí n máa bẹ́ẹ̀ sanwó ni níbo mo ti fẹ́ rówó san níbo mo ti fẹ́ rí $1 million per month san níbo mo ti fẹ́ rí san ìwọ ọ̀gbẹ́ni yìí sórí n tó ń bá bọ̀ yìí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó gbà sọ́sọ́ wàláì tàláì ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tó gbà sọ́sọ́ wàláì tàláì jẹ́ ká tá a bá jọ fẹsẹ̀ lé níta àdéjọ́ fẹsẹ̀ lé yìí wàláì tàláì bọ̀ yá kiri gbò lọ́dọ̀ orí omi náà ti máa bá wa yanjú ẹ̀ gbogbo ayé rẹ̀ máa gbọ́ nítòsí tìlé fi dó o wá sọ́dọ̀ mi o ní kí n yẹ̀pẹ̀ o fẹ́ ra mọ́tò kí n mú ẹ lọ sí ibi ọ̀dọ̀ dílà tó lè gbà ní mọ́tò fún yìí sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni àṣọ rẹ̀ tàyọ̀ jẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni wàláì tàláì ọlọ́run ọba ń gbọ́ tí n bẹ abájọ ni mo fi ń pẹ́ tó fi píkì kọ́ mi tó ti blọ́ọ̀kì mi ọlọ́run ọba ń gbọ́ tí n bá gẹ́ẹ̀tì ẹ̀ tí n bẹ fún gẹ́ẹ̀tì ẹ̀ tí n bẹ gẹ́ẹ̀tì ẹ̀ méjì ọjọ́ pọ́lọ̀ lé ní wàláì tàláì ọlọ́run ọba gbọ́ méjì ọjọ́ pọ́lọ̀ lé tí n bá fi gẹ́ẹ̀tì ẹ̀ tí n bẹ fi rí wípé yẹ́s mo gẹ́ẹ̀tì ẹ̀ mi ìfẹ́ mọ bí tí mo ti rí ẹ̀ èmi gan tó ní kí n máa lọ rọ́wọ́ sẹ́ gan ọ̀kadà kúrú ká mú gùn káàkiri kí wàá máa báwo tó lọ gbàgbèsè mọ́tò kí n máa bẹ sanwó kémi ò máa gọ ọ̀kadà kúrú káàkiri wàláì tàláì kò sí tèmi àti ẹ̀ tá àjọ múlẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ lájọ gbé èmi àti ẹ̀ ò ní sẹ́kìnni àjọ fà lójú ẹ̀ bóyá gidi gbólọ́dún orí yọmi náà ti máa bá wa yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ olórí burúkú yìí tó ti ó máa fara kọ́ káàkiri ó bá bí jẹ́ ó bá òun jẹ́ ó bá gbogbo ẹ̀ jẹ́ kò síbi tó ti fẹ́ bàjẹ́ sójú tó ti mọ́ ni rí kò lè lóhùn ọmọ ni mọ́ ẹni mo fọ̀rọ̀ ẹ ṣe ojú tó ti mọ́ ni rí kò lóhùn òlè mọ́ ni mọ́ ẹni wàá sọ fún mi wípé ìwò olówó nǹkan san ìwò rò pé ìwò olówó san lóṣù yìí the first month sọ́nà yẹn náà fi gun mọ́tò ni ọgbọ́dọ̀ sí tápá ibà ká ni wàá sọ fún mi wípé kémi ò gbàgbé pé ìwọ fẹ́ sanwó èmi nìmi ò gé kémi ò lọ́mọ sanwó sígbà mo mọ̀ pé kámi ò ká kí n máa gun mọ́tò sẹ́mi máa gọ̀kadà kúrú àti káàkiri ni wàá sọ fún mi wípé kò sí tí wò ṣe tí wò bá ti rówó san kò sí tó lè ṣe sí mi lè pẹ́ di ọ̀gbẹ́ni gbàgbé pé mi ayàjọ púpọ̀ ni wàláì tàlẹ́ ayàjọ púpọ̀ ni irú dáadáa wo nìyẹn sẹ́mi mò ń gun mọ́tò ni àbí látìgbà tó ti gba mọ́tò tó ti gba mọ́tò òòrè bó sí mọ́tò ó sì mẹ́ntẹ́nánsì ọkọ̀ wàá sọ fún mi wípé kò sí owó nǹkan tí kò fẹ́ san wàláì tàláì mi àti ayàjọ púpọ̀ ni kò sí bá bẹ́ẹ̀ tó lè bá mi sọ ibi tí a bá ti rí ọba yìí tí n bá ti rí ọba yìí wàhálà ti bẹ̀rẹ̀ àjọ máa fà mí wàláì tàláì tí n bẹ̀rẹ̀ sí ṣe mistake tí mo fi lè gba mọ́tò ní tí mo fi lè rí mọ́tò yẹn gbàgbé àtọwọ́ tó sá àti kan ó lọ nìyẹn káwá rò ó tọ́ káyọ̀ tó ọba wa gbọ́ èèyàn mẹ́rin ni mo mẹ́rin ni àjọjọ́ rẹ̀ ó dẹ̀ sọ fún mi wípé kí n kàn báyìí ká ní mo mọ̀ pé wà wèrè tó gbé yọ lélẹ́yìí tí mo mọ̀ wípé àsọ̀rí ìwà ò lè fún wàhálẹ̀ náà tí mi mọ̀ wẹ́ tẹ́lẹ̀ ni ẹ̀mú sí bó ti sàn lára rẹ ni o tún wá sọ fún mi pé ìwò ò lè rówó san lóṣù yìí the first oṣù kémi ò jẹ́ gbàgbé pé wọ́n fẹ́ sanwó kémi ò lọ́ máa sanwó sẹ́mi mò ń gun mọ́tò nígbà tí mo mọ̀ pé agbára mi ò ká kí n máa gun mọ́tò yìí máa gọ káàdà kúrú káàmì káàkiri ni wàá sọ fún mi wípé kì í iṣẹ́ kí mo ní lọ́wọ́ tí mo fẹ́ máa san $1 million per month èmi mẹkáníìkì tó wá sọ fún mi pé kinní kan ọ̀gbẹ́ni tá a bá jọ ríra wa wà lé àjọmọ̀ ìjà káàkiri ni àjọmọ̀ ìjà kìíní kò lè sí gbogbo ayé ní ó bá wa gbọ́ àti tìlẹ́fì tó gbogbo ayé ní ó bá wa gbọ́ ó dorí yọmí láti yanjú máa tàtọ̀ wà lẹ́yìn lágbègbè ó dorí yọmí lájú wo tẹ́gùn máa ń lọ lójú orin mi ni bẹ́ẹ̀ ni orí àjọ mú nǹkan lẹ̀. ó tiẹ̀ ti da ìyẹn lára wa ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ẹni tó bá ń tó ń dùn ọkàn àkọ́kọ́ náà ẹ máa bá mi take note gbogbo àwọn life threatening ọ̀rọ̀ tó wà nínú gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí ẹ jẹ́ máa bá mi take note ṣùgbọ́n in case tí anything bá ṣe mí kẹ́ ẹ lè mọ ẹni tí ẹ máa hold responsible ẹ máa bá mi take note àwọn threatening messages tó wà nínú ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ṣùgbọ́n in case if anything happens to me kẹ́ ẹ lè mọ ẹni tí ẹ máa hold responsible ẹni tí ẹ máa hold responsible kan ò sì sí ju ẹni tó ń bẹ lókè yìí lọ torí ṣé wọn kì í gba mọ́tò àwìn ni mo gba mọ́tò àwìn ni ṣé wọn kì í gba mọ́tò àwìn ni mo gba mọ́tò àwìn tó wá di pé mi ò gbọ́dọ̀ sùn mi ò gbọ́dọ̀ wó mọ́ gbogbo pa ni mo ti sà gbogbo agbára ni mo ti gbìyànjú ẹ̀ láti rí dájú pé bóyá mo wá owó yẹn ó pé ní mọ́ǹtì yìí ìgbà tí ó dẹ̀ pé ṣé mo fẹ́ para mi ni kí ni mo fẹ́ ṣe sí ìgbà tí ò pé kí ni mo fẹ́ ṣe sí tó wá di pé bóyá mi ò gbọ́dọ̀ sùn mi ò gbọ́dọ̀ owó mọ́ tí n bá sùn tí n bá jí o lè ti bá miss call 78 o lè ti bá miss call 94 kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ máa kọ́ báyìí sórí dúró ni àwọn sọ pé regret pé gbogbo ẹ̀ tó bá ti ń bẹ́ mi dáa tọkọ̀ ló máa ń regret nǹkan àwọn tó bá mi dáa tọkọ̀ tán regret orí wọn ló mọ̀ fún ẹ náà orí wọn ló mọ̀ tẹ́lẹ̀ náà bá lẹ́ ti jọ ìkí àwọn tó regret nìyẹn kí ló ṣẹlẹ̀ ẹ̀ máa ní sùúrù náà
ẹ bá mi gba mọ́tò àwìn ṣé mo bá yẹ gba mọ́tò àwìn ẹ bá mi gba mọ́tò àwìn ló ti wá di pé bóyá ẹ máa threatening life mi ṣé mi làwọn alára wa tí ò dáwó fún mi ni ṣé tó bá yẹ pé bóyá mo ṣe ń pariwo fún wọn láti bí ọjọ́ ìwà pé ẹjọ́ owó ọkọ̀ yìí ó ti bí ọjọ́ mélòó tó máa pé ó ti bí ọjọ́ mélòó tó máa pé kánípẹ́ wọn ti bá mi dáwó yẹn ni ṣé gbogbo ẹ̀sìn tó ń ṣe mí máa ṣẹlẹ̀ ni ṣé gbogbo aláàtò ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ní dípò bóyá nìkan máa kọlù mi ẹnìkan máa kọlù mi láti pé mo gba ọkọ̀ àwọn mi ìsanwó ilé ìlà tí ń jẹ́kùtì onídòdó náà ilé ìlà tí ń jẹ́kùtì onídòdó oníkálukú ló dẹ̀ mọ̀ ibi tó fara pamọ́ sí oníkálukú ló mọ̀ ibi tó fara pamọ́ sí gbogbo congratulations to me kò sẹ́ni tó mọ̀ ibi tó ń kálukú fara pamọ́ sí nínú ayé so àṣírí oníkálukú wa mẹ́ẹ̀dẹ̀rẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà ìyàwó mi bóyá ká máa tó àṣírí ara wa sínú ayé náà òbí mi máa tó àṣírí ara wa sọ́wọ́ ara ayé kí ló ṣẹlẹ̀ ẹ máa ní sùúrù náà tó gẹ́gẹ́ bí mo sọ ẹ̀yin alára wa ìjọba mi take note ẹgbẹ́ ti threaten mi already wọ́n ti threaten mi wọ́n ní tẹ́gbọ́n bá ń lé mi lójú oorun àwọn ni wọ́n ní táwọn bá mú mi anything tó bá ti ṣe mí lẹ̀ yìí wọ́n láwọn ni ẹ má bá mi take note ẹ bá mi take note náà kí ló ṣẹlẹ̀ agbamọ́tò àwìn tàbí agbamọ́tò àwìn lẹ́wà ń jẹ́ ká sinmi sí ìjọba náà ní ká upgrade ni ká bẹ́gbẹ́ pé ká bọ́gbà mu gbàtọ́ lẹ̀ ti di pé ó fẹ́ yíwọ́ báyìí sìn ṣé kò ṣe pé tó bá báyìí sódò máa ní sùúrù ni òótọ́ lájọ sọ pé wọ́n máa san 1 million every month nígbà tágbà mi ò dẹ̀ ká 1 million this time ṣé kí ni mo fẹ́ ṣe náà mo mọ̀ pé first month ní bọ̀ tágbà mi ò ká 1 million naira mo ti gbìyànjú kò sí nǹkan tí mi ṣe tán àwọn ilé náà tá à ń tọrọ owó pé ká bá owó sàjọ pé kó yẹ pé 1 million wọn ò ṣe nǹkan kan sí látijọ́ yìí so kí wá ní kí n ṣe àwọn wíta ìwé ẹlẹ́rìí regret ẹ̀yin ò mọ̀ pé àwọn tó bá ń bá mi dà nǹkan pọ̀ wọ́n regret tẹ́lẹ̀ lẹ́lọ́ tẹ́rí sí regret nìyẹn o regret nìyẹn o and again fún life threatening message tẹ́tí ẹ̀ send sí mi mo máa take care up legally mo máa ní láti take care up legally because nobody does that now wàá lẹ́gàn ṣe máa gbé fóònù lọ́jọ́ kan tẹ́ kàn máa bẹ̀rẹ̀ sí máa tún kòkò mọ́ gbèsè ayé ẹlòmíì nílùú tó lọ́ba tó níjòyè who does that nobody does that o òótọ́ lè bá mi ṣe onídùúró mi ìdẹ jiyàn pé kò ṣẹ́yìn lè bá mi ṣe onídùúró mi ìdẹ jiyàn pé mi gba mọ́tò àwìn ọ̀rọ̀ tó wà lẹ́yìn civil case ni àdèmáyé láti ní sùúrù ká yanjú ẹ̀ láàrin ara wa ni ẹ má yẹ kó di criminal case mọ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn civil case ni ẹ má yẹ kó di criminal case mọ́ yín lọ́wọ́ àtàyébáyé lẹ́ni anybody tí ń jẹ gbèsè àtàyébáyé òní anybody tí ń jẹ gbèsè kò dẹ̀ ń ṣe mi nìkan ni máa kọ́ gba lóǹkà ó ṣe wá jẹ́ tó wáyé pé torí tèmi ló máa yàtọ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ìpàkọ́ gba mọ́tò àwìn tí mi ní rówó san ni ẹ má ní sùúrù náà ẹ máa ní sùúrù instead of dropping all these threatening messages ṣe ẹ bá tiẹ̀ ní sùúrù díẹ̀ náà ẹ bá tiẹ̀ pè mí tí mi gbé kọ́ ó yẹ kẹ́ mọ̀ pé mo bẹ̀rù yín ni ẹ bá pè mí tí mi gbé kọ́ ó yẹ kẹ́ mọ̀ pé mo bẹ̀rù yín ni ẹ kẹ́ mọ̀ pé mo páyà yín ni náà ṣé kí n má bẹ̀gbẹ́ pé kí n má bọ̀gbà mu ni ẹ máa ní sùúrù o àgbà ló ń kà ó ṣe wá di táwọn máa send message bí kú ọ̀ràn sí wa lórí kíni máa láyé take care up legally o máa take care up legally o and then àwọn alára ìjọba máa take note kíní yìí ẹ bá mi take note kíní ẹ bá mi save voice note ẹ bá mi save if anything should happen to me ẹni yìí ní kẹ́ ẹ hold responsible kí ló ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀ bá mi dúró ẹ bá mi ṣonídúró ló ń kà òní ọ̀dọ̀ wa di pé bóyá mi ní bá báyà ṣonídúró helicopter nǹkan ẹ báyà ṣonídúró aeroplane ṣé nǹkan náà ṣé kò tẹ̀ ẹ̀ bá nílé ju báyìí lọ àti kẹ́ gbẹ̀mí lẹ́nu olúwa rẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn gba mọ́tò àwìn ni ẹ máa ní sùúrù o àti báyìí gangan lẹ́tì ẹ̀jẹ̀ bí tábà yín ká wọ ọ̀rọ̀ yẹn gan dáadáa gan ká sọ pé bóyá mo wá bá yín gan kí mo fẹ́ gba mọ́tò àwìn fẹ́ gba ló ń kà ṣé kò yẹ kẹ́ ẹ béèrè pé kí ni iṣẹ́ apá mi ṣé kò yẹ kẹ́ ẹ béèrè pé iṣẹ́ wo gan ni mò ń ṣe tí mo fi lè máa san 1 million naira every month ṣé kò yẹ kẹ́ ẹ béèrè ṣùgbọ́n torí àtẹnujẹ commission tẹ́yìn náà máa rí bẹ́ẹ̀ ó ní ẹ̀jẹ̀ ó ní ò lè jẹ́ kẹ́ ẹ béèrè náà torí àtẹnujẹ commission tẹ́yìn máa rí bẹ́ẹ̀ ni ò lè jẹ́ kẹ́ ẹ béèrè ṣé mi ò mọ̀ kan tí mò ń ṣe ni tí máa bá yín pé mo fẹ́ gba lóǹkà kò yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ mi pé òkè kí ni iṣẹ́ tó ń ṣe o lọ jẹ́ ká wo bó ṣe ń rówó every month ó ká wo pákó káwà wo ṣé mo ṣe jù nǹkan tí mo ṣe yìí lọ náà ni ṣé mo ṣe nǹkan tí mo ṣe jù nǹkan tí mo ṣe lọ ni tí máa fi lè máa rí 1 million naira every month mi lè máa kúrètì lórí 1 million naira o mo tọrọ mo ti dóyè lọ́wọ́ àwọn ará bí o mo ti dóyè lórí àwọn lọ́wọ́ àwọn ará social media o mi lè tọrọ lọ́wọ́ mọ́ o sí finish ní gbogbo owó tí mo tọrọ lọ́wọ́ every now and then sí finish ló ń fà fún mi o mi lè tọrọ lọ́wọ́ mọ́ o mo ti fẹ́ rí 1 million every month láti ẹ̀ pé mi ṣe bí ọmọdé tí mo wá bá yín pé òkè bóyá ìjọ ọmọdé sì ń gún mi gàlégàlé pé òkè mo fẹ́ gba mọ́tò àwìn o mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwò ṣe bí ó ṣe jẹ́ kẹ́yìn sọ pé òkè o ọmọ yìí o iṣẹ́ tó ń ṣe o kò tí ì ká láti mẹ́sàn 1 million naira every month o mo fẹ́ gba mọ́tò àwìn ẹ̀yin náà wá sáré bọ́ síwájú ẹ̀ sáré mú mi lọ gọ́gọ́gọ́gọ́ ẹ tì mí lọ gẹ́ nínà ẹ tì mí lọ ni ìkọ́sí wọn àti pé mo yẹ tì mí lọ báwo ṣe wá bá yín pé mo fẹ́ gba mọ́tò àwìn tẹ́yìn ṣèwádìí pé iṣẹ́ wo ni mò ń ṣe báwo ni mo ṣe fẹ́ lè máa san every month tó dẹ̀ máa rọ̀ mí lọ́rùn báwo ni mo ṣe fẹ́ lè máa san every month tó dẹ̀ máa rọ̀ mí lọ́rùn báwo lẹ́yìn ò ṣe ní béèrè tí báyìí pé bóyá ẹ tì mí lọ ẹ̀yin póòsì káyẹn gẹ́lẹ́ mi lórí nìyà ẹ̀yin póòsì káyẹn mi lórí nìyà ẹ̀yin mi lọ́mọdé lẹ́yìn mi jẹ náà ẹ̀yin mi lọ́mọdé lẹ́yìn mi jẹ wáyà tá ìyá ń sìn àjọ pé ẹ máa gba mọ́tò lọ́wọ́ mi tẹ́ bá rí mi ẹ wá gbà ó pẹ́ ya wèrè ẹ wá gbà nǹkan láti máa fà á lẹ̀ yìí ẹ wo anyway mo ti save voice note yìí náà mo ti save ẹ gbogbo ayé dẹ̀ ti gbọ́ for future reference if anything should happen to me ẹ̀yin náà máa hold responsible ẹ̀yin àgbàṣọ ẹ pé gbogbo nǹkan tẹ́ ẹ mojú pé bẹ́ẹ̀ ṣe máa yọmọdé kéré jẹ lọ kí lọ́jọ́ orí mi ṣé mo fẹ́ gbẹ́m mọ gbogbo nǹkan tó ti wà nínú ayé already ni tí máa bá yín tẹ́jọ́ ọmọ ìkéré bá ṣe ń rú lára mi tó ń rú mi gàlégàlé pé òkè àìgbọ́n mo fẹ́ gba mọ́tò àwọn mo fẹ́ ṣe gbá o mo fẹ́ ṣàwò ṣebí ṣe ló yẹ kẹ́yìn ó béèrè wípé iṣẹ́ wo ló ń ṣe báwo ló ṣe fẹ́ lè máa san 1 million naira every month gbogbo àwọn ìwádìí ìlú ẹ kẹ́yìn ó ṣe òun ṣe pé mo yẹ dé pé mo fẹ́ gba mọ́tò àwọn náà lè máa sáré wá sọ pé ẹ̀ ó yá já lọ gbá kàwó kan àwọn wíta ìwé ẹlẹ́ngọ́ ọ̀kadà kúrú káàkiri kí ló wá kàn mí pẹ̀lú yẹn ẹ̀ ń gbọ́ ọ̀kadà kúrú káàkiri oyin ló bá yín wà náà oyin ló bá yín wà ẹ̀ lè tẹ́tì tèmi o ẹ̀ lè tẹ́tì tèmi nùbàdàn o ọjọ́ bí wà nùbàdàn yín ni o ẹ̀ lè tẹ́tì mi o ẹ̀ lè tẹ́tì mi o ẹ̀hẹ̀ kí n sọ fún yín kí ló ṣẹlẹ̀ wọ́n gba mọ́tò àwọn ni mọ́tò ilé mi ò lè gbélé o
bóyá máa ní láti tún jọ tó àdé ń ṣe ni mi 1 million naira agbára mi ò ká gbogbo nǹkan tí mo gbọ́kànlé tẹ́lẹ̀ ni pé báyà màmá lè gba màmá lè rí owó tọ lọ́wọ́ àwọn ará social media nígbà tá a dẹ̀ owó tọrọ mọ́ bàbá drop kìíní sí pé kan fún wa lówó pa fẹ́ fi san owó mọ́tò ọ̀rọ̀ kò bá kún gbé nonsense wọn máa sọ lẹ́nu nígbà tó yẹ pé ṣe lórí àìrí wọn tẹ́lẹ̀ kó tó lọ gba mọ́tò èmi gan mo dẹ̀ ṣe mistake náà èmi ṣe mistake báwọn ṣe máa gbọ́ òkú òjòdó mi nínú agbádá nù pé kí wọ́n máa rò pé bóyá gbogbo mi ń ṣe dáadáa sí wọn tó bóyá máa lè máa assist mi láti máa san 1 million naira every month ṣé fún nǹkan náà ti change ẹ̀fọ́ lóra rẹ̀ yìí wọ́n fẹ́ fi mí ṣe ẹ̀sìn Ọlọ́run ò lè ní gbà fún yín ògbón yẹn fẹ́ gang up against mi fẹ́ fi mí ṣe ẹ̀sìn ni Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní gbà fún yín mọ́tò eléyìí mi ò lè gbélẹ̀ àbá èmi ò lè gbélẹ̀ bàbá ṣe máa ṣe láti máa ṣe èmi ò lè gbélẹ̀ o mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ 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 o ìjọba ń gbọ́ báyìí o mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ o ẹ lè yàn mí jẹ o ẹ lè fọwọ́ lágbá mi lójú o mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ ìjọba ń gbọ́ báyìí gbogbo authority gbogbo apábítọ́ ẹ̀kan ti gbọ́ ni mò ń sọ fún báyìí sìn mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ kí ìjọba máa gbọ́ báyìí gbogbo anybody máa gbọ́ báyìí because ẹ bá lọ dá mi lọ́nà pé bóyá ẹ fẹ́ gba mọ́tò lọ́wọ́ mi kan lórí ọ̀rọ̀ àdéhùn ló ń ka wèrè kan bàbá nǹkan tá máa jọ fà òní dá o èmi ò lè gbé mọ́tò eléyìí lẹ̀ o mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ o kó máa dúró létí anybody tó bá yẹ kó ti máa dúró mi lè gbé mọ́tò eléyìí lẹ̀ o. mo fẹ́ sọ̀rọ̀ ara mi sí báyọ̀ náà àwọn ilé òṣìṣẹ́ tọrọ owó lọ́wọ́ wọn mọ́ bàbá ní kí wọ́n ràn wá lọ́wọ́ ń sìn ká fowó kún owó ká fi sanwó ọkọ̀ nínú 1 million naira sìn 100,000 naira mo ti rí nínú 1 million naira 100,000 mo ti rí onídẹ́ẹ̀ni parí oṣù àti pé sóṣù kẹtì ẹ̀ ti parí tán ni tóṣù pé ti parí tán ni kí ló burú nu pé kóṣù parí kí n sọ pé kẹ́ fún mi bí 10 days sí kí n fi wà ó ti yẹ kí bẹ́ẹ̀ fún mi 10 days ọ̀hún náà bó mo ti fẹ́ rí but at least ó yẹ kéèyàn ti ẹ̀ṣin máa béèrè fún extension ọjọ́ náà kò ṣe pé bóyá ẹ̀yẹ́ kan máa dúró léèyàn lọ́gbà fẹ́ pé ẹ̀jọ́ ọmọ ìkéré ẹ̀ wá ń sẹ́ni bọ́ọ̀sì tó ti kò bá kún gbèsè mi ẹ̀ bá mi sọ̀rọ̀ wèrè mo rò pé ìyá wèrè ṣá mo rò pé ìyá wèrè ibi tẹ́ bá ti mú mi nínú bàdẹ́ gbà mọ́tò lọ́wọ́ ẹ̀ wá gbà náà mo rò pé fẹ́ ṣòfò bá mi sọ̀rọ̀ lórí burúkú mi ò sí rú ẹ o mi ò sí rú ẹ o báyìí pé nǹkan tó ṣẹlẹ̀ o nǹkan tó lé ní ká má rò òun o mi sí rú ẹ o bàbá mi sọ pé kìnnìkan ẹ wá gbà ọlọ́mọ ayé kì í sẹ́sìn o mi lè gbé mọ́tò ilé o mọ́tò ti mọ́ mi lára mi lè gbélé mi lè gọ́ padà mọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí síra mi báyìí ọlọ́mọ àṣà mi ò lè sọ̀rọ̀ ara mi báyìí ọlọ́run òun ibẹ̀ ṣe ọ̀rọ̀ ara mi sí báyìí mi lè gbé mọ́tò ilé ẹ̀yin alára wa ẹ̀ lè ṣàánú mi tó bá tẹ̀lé bẹ́ẹ̀ báyìí fẹ́ bá mi ṣe ẹ̀rẹ̀ bá mi ṣe ẹjọ́ bẹ́ẹ̀ kan gba mọ́tò yìí lọ́wọ́ mi lè gbé mọ́tò ilé ó ti mọ́ mi lára mi lè gbé mọ́tò ilé ẹ̀yin alára wa ẹjọ́ irú kí ni mo kóra mi sí báyìí torí Ọlọ́run irú kí ni mo kóra mi sí báyìí torí Ọlọ́run kí ni gbogbo eléyìí ó ti mọ́ mi lára mi lè gbé mọ́tò ilẹ̀ yàrá rẹ̀ ṣàánú mi lè gbé mọ́tò ilẹ̀ ṣàánú mi lè gbé mọ́tò ilẹ̀ mọ́tò yìí ti mọ́ mi lára mi lè gbé mọ́tò ilẹ̀ ṣàánú mi lè gbé mọ́tò ilẹ̀ mọ́tò yìí ti mọ́ mi lára mi lè gbé mọ́tò ilẹ̀ ṣàánú mi lè gbé mọ́tò ilẹ̀ ẹjọ́ ọmọ kan tẹ́ bá mi ṣe sí ẹ bá mi ṣe sí mi lè gbé mọ́tò ilẹ̀ ẹjọ́ mi lè gbé mọ́tò ilẹ̀ ṣàánú mi lè gbé mọ́tò ilẹ̀ ẹjọ́ bá gbé mọ́tò ilẹ̀ lọ́wọ́ mi ẹjọ́ ṣàánú mi ẹ wọlé àpọ̀ ọmọ kékeré tó gbìyànjú àti gòkè tó gbìyànjú àti ga ni mi ẹ ṣàánú mi ẹjọ́ ẹ bá gbé mọ́tò lọ́wọ́ mi ẹjọ́ nínú 12 million 2 million naira ni mo ti san bẹ́ẹ̀ ẹjọ́ 1 million naira lẹ́kí mẹ́sàn lóṣooṣù 2 million ní dẹ́pọ́sìtì ẹjọ́ bẹ́ẹ̀ kẹ́gbà mọ́tò yìí lọ́wọ́ mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ̀yà lára rẹ̀ ṣàánú mi ẹjọ́ bóyá bàbá mi bẹ̀bẹ̀ ni bóyá bàbá mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́.